Assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. Ìkẹ́ Ọlọ́run àti orí ajẹ́njẹ́ tán rẹ̀ tí a mọ̀ sí albarka kó máa bá yín láyé káyé tí ẹ ti ń gbọ́ mi tí ẹ̀dẹ̀ tí ń wò mí. Orúkọ tèmi ni TMP, Traditional Medicine Practitioner, Alhaj Adéagbo Kamaldeen Raji, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí As-K-CAT Global Investment Nigeria Limited nílùú Òṣogbo. Ẹ̀yin èèyàn wa láyè káyè tí a wà yìí, ẹ jẹ́ ká máa rántí wípé ayé tá a wà yìí kì í ṣe ilé wa. Àti ìdébi tá a ń lọ, ibì kan lágbà débi tá a wà yìí, a ti wá kù níbi tá a wà yìí náà, a padà síbi tá a mọ̀. Kò sẹ́ni tó mọ ibi tó ń lọ. Kò sí ẹ̀dá Ọlọ́run kankan tó mọ ibi tó ń lọ. Bó ṣe já sí pé kò sẹ́nìkan tó mọ ilẹ̀ tí ó mọ̀ ọ̀la. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn yóò máa ṣe wàhálà yín bíríkìlà, ẹ mọ́ waste símẹ́ǹtì àti blọ́ọ̀kù mi. Ilé yìí òjò ló sú yìí, ẹ mọ́ waste símẹ́ǹtì mi, tí ó sì ní sun ọjọ́ kan bẹ̀. Tó bá mọ̀ pé òun ṣe wàhálà lórí asán ni kò ní ṣe wàhálà náà. Tẹ́lómi bá mọ̀ pé gbogbo wàhálà tó ń ṣe lórí ọmọ òun ò ní dúró jẹ́ ni wọ́n bá ní wàhálà rẹ̀ ò bá mọ̀. Àgbẹ̀ tó gbìn nǹkan, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n hù nǹkan oko tó gbìn lẹ́yìn rẹ̀. Ẹ wò ó, mélòó mélòó èèyàn tó ti gbabi tí wọ́n sin òkú rẹ̀ kọjá tí ó mọ̀ bí wọ́n sìnkú ẹ̀ sí, wọ́n gan ti gbabẹ̀ kọjá tó mọ̀. Kódà ẹlòmíì máa dúró sórí sàárì rẹ̀ tí ó máa ṣègbọ̀nsẹ̀ ńbẹ̀ tí ò ní mọ̀. Kò sí ẹnìkan tó mọ ọ̀la, kò sì sẹ́ni tó mọ ibi tá à ń lọ. Tó bá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ní ayé tá a wà lásìkò yìí, téèyàn bá wá sáyé yìí, tó bá tún wà lórí ìranù títí ọjọ́ fi lọ tí ò sin lọ́hùn, tó ṣe pé social media yìí, TikTok yìí, ó ti sún ayé mọ́ wa. Ó ti jẹ́ ká mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé. Tó bá wá fi ṣe àrísé mọ̀, kó wá múra sí ìbádà láti sin Ọlọ́run, kó lè bá rí àlìjánnà wọ̀. Bí ìṣẹ̀lẹ̀hú, bí ìṣẹ̀mọ́ kàránàhú, ó kù sí ọ lọ́wọ́ àtiwọ́ àtàwọn tẹ́ ẹ bá jọ jẹ́ aláìgbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọba àlekè ọlá. Téèyàn bá wá lásìkò tá a wà yìí, tó bá wà láyé, tó bá tún wọ iná, ìwọ̀nba ní kẹ́ ẹ dárò rẹ̀ mọ́. Ìwọ̀nba ní kẹ́ ẹ dárò rẹ̀ mọ́. Téèyàn bá wọ iná lásìkò tá a wà yìí, torí iṣẹ́ téèyàn lè ṣe tó fi lè wọ àlìjánnà pọ̀ lọ́rẹ́pẹ́tẹ́. Àwọn èèyàn wà tán dààmú látara tí wọ́n fẹ́ jẹ tí wọ́n ò rí. Wá ìta ràn wọ́n lọ́wọ́ ká fún wọn ní nǹkan tí wọ́n jẹ. Kí ló dé tó já sí pé ní tá a bá ní a lè fi ṣètò Ọlọ́run ṣáájú ká tó kú láyé? Kí ló dé tá a ní agbára, tá a lè gbapá, tá a lè gbẹ́sẹ̀, tá a wá lo okun ara wa yẹn láti fi ṣe ìbádà fọ́lọ́run dìgbà tó já sí pé orí ìjókòó lèyìn ó ti máa kírun. Ẹ jẹ́ ká ṣe dáadáa. Wala yajrimannakum shana'anu qawmin 'alla ta'dilu. Ẹ má jẹ́ kí ìṣesí àwọn èèyàn kan kó máa kọ lọ́lọ́run o. Ayé fake life lọ́pọ̀lọpọ̀ ń gbé o. Ayé fake life. Ayé rafraful alahi. Ayé tí ò nítumọ̀. Tí ò tó pọ́n ni wọ́n ń pọ́n, tí ò jẹ́ nǹkan kan náà kà kún. Ẹ dákun, gbogbo àwọn tó lówó nílẹ̀ yìí, ilé wọn ó ti di kókó lénìí. Ẹ wò wọ́n, ẹ lọ wo ilé àwọn olówó àná. Bó di kókó bí ò di kókó, ó yẹ kẹ́rù Ọlọ́run ó bà ọ́. Ẹ wò, ní tí mo fẹ́ fún yín, egbògi 3 ni. Ẹ lọ gbìyànjú kẹ́ ṣe. Ẹ lọ ṣe. Ó wà sí mi gbọ́dọ̀ jù báyẹn lọ. Àkọ́kọ́ tá a bá rẹ́ni tó ń fojú kó wà láǹtakùn ní gbogbo ìgbà. Tẹ́ pé owó aláǹtakùn yìí ni sáá ní gbogbo ìgbà ló ń fojú kó. Ẹ sọ fúnra ẹni bẹ́ẹ̀. Ẹni kọ́ lọ mú ọwọ́ ìgbálẹ̀. Mo ti fi egbògi tó lè ṣiṣẹ́ fún kéèyàn máa fojú kó wà láǹtakùn.
lóníranran sílẹ̀ o lórí péjì mi yìí o, ṣùgbọ́n èyí tí mo fẹ́ fún yìí mo fẹ́ kẹ́ try rẹ̀, ajẹ́bi idán ni, wàláì mo fọlọ́run ọba búra. Ńṣe tá a sì tá a fi wọ̀ Jánnà Ọlọ́run nìkan lọ́mọ. Ẹ wò ó, ẹ lọ wá odidi ìgbálẹ̀ tán ti fi gbálẹ̀ dáadáa nínú ilé. Tẹ́ bá ti wá rí odidi ìgbálẹ̀ yẹn, ẹ mú kẹ́ ẹ fi kó jàǹkáwọ̀ nínú ilé yín, gbogbo ibi tí jàǹkáwọ̀ bá wà ẹ fi kó jàǹkáwọ̀ yẹn, ẹ fi kó jàǹkáwọ̀ yẹn, ẹ fi kó gbogbo jàǹkáwọ̀ yẹn níwájú ilé àti ẹ̀yìn ilé àti inú ilé àti yàrá àti kitchen. Ẹ fi kó gbogbo jàǹkáwọ̀ yẹn. Jàǹkáwọ̀ yẹn tẹ́ ẹ bá ti wá fi kó, ẹ wá mú bó ṣe wà yẹn, ẹ bọ́, ẹ yọ jàǹkáwọ̀ yẹn kúrò lórí ọwọ̀ yẹn. Ẹ wá èpo ọ̀bọ̀, ẹ gún mọ́. Èpo kí mo pè é? Èpo ọ̀bọ̀. Kéèyàn fojú kó jàǹkáwọ̀ ó lágbára púpọ̀, ìfàsẹ́yìn ló máa ń jẹ́. Tẹ́nìkan máa sọ fún yín pé cowbell tán ń sọ yẹn kò nítumọ̀, níbi tó máyé dé ló fi ń sọ̀rọ̀ yẹn. Ẹ wá mú jàǹkáwọ̀ yẹn, ẹ kó sí ojú ọlọ. Ẹ wá èpo ọ̀bọ̀ níwọ̀nba tó fín mú dáadáa, ẹ gún mọ́ àtọṣẹ. Tẹ́ bá ti gún, ẹ kó sínú kíkan. Ẹ wá lọ gbẹ́lẹ̀ tó bá jìn. Orí nìkan ni kẹ́ ẹ máa fi ọṣẹ yẹn fọ̀, kò nídìí kàìnkàìn, òun ẹ fi kàìnkàìn ṣe o. Ẹ gbẹ́lẹ̀ tó gùn tó ọwọ́ báyìí, tómi yẹn ò ní sàn, ẹ wá máa fi fọ orí sínú rẹ̀. Ẹ má fi fọ̀ síbi táwọn èèyàn ti tẹ̀ kọjá, kẹ́niyàn náà bá mọ̀ bá mọ́ fojú kó jàǹkáwọ̀. Ẹ má fi fọ̀ ilẹ̀ síbi tí ó ti sàn kọjá táwọn èèyàn ó ti tún fara kó, torí ìdíwọ́ ni, gbèsè ló dẹ̀ máa ń ṣẹ́ síyàn lọ́rùn téèyàn bá ń fojú kó ní jàǹkáwọ̀. Jàǹkáwọ̀ tá a sọ yìí, kódà ẹlòmíì lè wà ní bank, ẹlòmíì lè wà nínú ọkọ̀, ẹlòmíì lè máa lọ lẹ́spress tí ò sígi tí ò sí nǹkan kan bẹ̀, yóò dẹ̀ máa fojú kó. Ẹ má fojú kéré rẹ̀ o, ẹ lọ ṣe bẹ́ẹ̀. Lágbára Ọlọ́run, Ọlọ́run ó jẹ́ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run ló ní agbára tí fi jẹ́, Ọlọ́run ó dẹ̀ jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀. Ọṣẹ tẹ́lẹ̀ wẹ̀ tí ọ̀nà bá dí mọ́ èèyàn pátápátá, téèyàn wójútu ọ̀rọ̀ ẹ̀ tí ò rójútu, ẹ lọ wá láńdárí pọ́n kan. Tẹ́ bá ti rí láńdárí pọ́n tó gbó dáadáa, tó torí rẹ̀ pupa, ẹ rọra pa, ẹ dú. Tẹ́ bá ti dú, ẹ dú sójú ọlọ. Allahu Akbar. Ẹ wá lọ wá odidi atare. Atare tẹ́ ẹ bá wá yẹn, ẹ má fẹ́ o, ẹ yọ atare yẹn kúrò nínú pádì ẹ̀. Ẹ wá yín, ẹ yọ gbogbo ìdọ̀tí rẹ̀. Ẹ má jẹ́ kí ẹ yọ ọmọ kan sọnù, torí bí ògùn ti bàjẹ́ máwọn èèyàn lọ́wọ́ nìyẹn. Ẹ má fẹ́, ẹ dẹ̀ má jẹ́ kí ọmọ kankan sọnù lára rẹ̀. Ẹ wá lọ papọ̀ mọ́ orí láńdárí pọ́n yẹn. Ẹ fi èpo ọ̀bọ̀ díẹ̀ sí, ẹ gún mọ́ ọṣẹ téèyàn lè wẹ̀ lẹ́ẹ̀kan. Tẹ́ ẹ bá fẹ́ wẹ̀ aago kan òru ni o, aago kan òru lèèyàn máa ń wẹ̀. Báwo lẹ́ ṣe wẹ̀? Ẹ lọ ra kàìnkàìn ìbílẹ̀ tuntun. Ṣé pé wọ́n ti yí kàìnkàìn yẹn síbẹ̀, ẹ̀yin wà á tú kàìnkàìn yẹn padà. Ẹ ṣe yànfùyànfù, ẹ tú padà, ẹ lẹ ọṣẹ mọ́, ẹ kún so náà lọ́ṣẹ yẹn ní wíwẹ̀. Tí ọwọ́ kọ́wọ́ bá ń bẹ lára èèyàn, wọ́n tú ọ, wọ́n jáwọ́ o. Ìwọ gan ọ mọ̀ pọ́lọ́ ń bẹ níjọ́ tó o bá lò ó. Ìwọ náà gbìyànjú kó lò ó. Ó yin Ọlọ́run ọba. Ọ̀nà ó sì sí, ọ̀nà tó dé ó sí. Gbìyànjú kó try rẹ̀. Ọlọ́run ó jẹ́ kó rí bẹ́ẹ̀, Ọlọ́run dẹ̀ jẹ́ kó ṣẹ bẹ́ẹ̀, ìyẹn jẹ́ bó ṣe jẹ́. Ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ fún yín, ẹ̀kún so náà lèèyàn máa ń lò láago kan òru. Ẹ lọ wá láńdárí pọ́n, akọ torí rẹ̀ pọ́n dáadáa, mẹ́ta. Ẹ wá gé orí rẹ̀, ẹ gé orí mẹ́tẹ̀ẹ̀ta, ẹ pa nípa àtàwọ̀. Ẹ wá wá ìsasùn tàbí apẹ tẹ́ ẹ bá fẹ́ fi jó ògùn yẹn, orí láńdárí pọ́n yẹn fi ṣe àrò sínú apẹ yẹn. Allahu Akbar. Iṣẹ́ tí mo ń fún yìí, ẹ̀yọ́nú tó lágbára ni o. Ẹ̀yọ́nú ayé tó ní agbára ni, ẹ̀kún so lèèyàn lò ó. Kì í ṣoògùn téèyàn gbé kanú lé o.
tẹ́ bá ti mú orí láńdárípá yẹn ẹ fi ṣe àrò tí ó ní space, yóò ní space nínú agbada yẹn. Ọ̀nà mẹ́ta lẹ́ fi sí, ẹ dojú rẹ̀ kọra wọn lọ́nà mẹ́ta, ẹ fi ṣe bí ìgbà tí yẹn gbé àrò kalẹ̀. Ẹ wá lọ wá ẹran ẹlẹ́dẹ̀ èkéré kan tí ò léegun, astaghfirullah alazim, kò ní eegun kankan, nítorí pé ó ti do oògùn. Ṣé n pa àwọn mùsùlùmí àwọn kì í jẹ ẹlẹ́dẹ̀, bọ̀ tó bá ti dójú báwọn kò sí tó ní ká mọ́ lò ó. Ẹ wá lọ wá ẹran ẹlẹ́dẹ̀ èkéré kan tí ò léegun, tí ò láwọ, ẹ fi sáàrin láńdárípá yẹn, ẹ fòdìdí atare kan sí, ẹ wá ewé awere pèpè, ẹ lọ̀ bẹ́tẹ́bẹ́tẹ́, ẹ dàbò, ẹ fàn sórí rẹ̀. Ewé awere pèpè ẹ fàn sórí rẹ̀. Owó tán bá ná nínú ìlú yẹn tó lágbára jù, bóyá 1000 àpapọ̀. Ọlọ́run foríjì mí, Ọlọ́run foríjì mí, Ọlọ́run foríjì mí. Wọ́n lọ owó yẹn bí egbògi yẹn ṣe wà nìyẹn, ìgbọ́dọ̀ yọ nǹkan kan sílẹ̀ ńbẹ̀. Ẹ lọ, ẹ wá wá ìwé ọlà tíntínní, ẹ rùn lé lórí. Àti ìwé ọlà àtowó yẹn tẹ́ ẹ lọ yẹn, ẹ fọ́n lé ní orí. Ẹ ti fòdìdí atare kan kún, àti báàsì ìkéré ẹran ẹlẹ́dẹ̀ kan. Ẹ wá jó, tó bá ti jó tán ẹ lọ pamọ́. Tó bá di aago kan òru lèyàn ó dìde, lèyàn ó ṣàdúrà sí, èyàn wá dà sẹ́nu. Ẹ lè fomi gbóná lọ, omi gbóná lèmi máa fi ń lò, omi gbóná ló dáa. Àwọn bàbá wa ọtí náà máa fi ń lò bíi schnapps. Lágbára Ọlọ́run ní ọjọ́ náà, nígbà tí ó bẹ tó ọjọ́ 7, oúnjẹ ọmọ pò ń lo oògùn kan láyé fún ìyanu Ọlọ́run àti àánú Ọlọ́run ọba tí ó ṣẹlẹ̀ nínú ayé ẹ̀. Gbogbo àwọn tí ó pè ọ́ mọ́ pè ọ́, gbogbo ọ̀nà tó dí Ọlọ́run ó ṣí. Ẹ gbìyànjú ká ẹ ṣe. Nọ́mbà mi 08037199363, 08037199363. Ọmọ bíbí Òṣogbo ni mi, Òṣogbo náà ni mo wà, Òṣogbo náà ní ilé iṣẹ́ mi wà. Ọlọ́run ó sì ju àánú wa o. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu.